èmi sáré náà pé Nàìjíríà ń fì ó ń fì ó fẹ́ bọ́nú omi mo á wò pé ẹdún náà ṣé bá a ṣe pọ̀ tó Nàìjíríà ló jẹ́ kí ó máa fìtọ̀ fẹ́ bọ́nú omi ni mo kàn sílé lọ́dọ̀ gọ́gù yé n tí ẹ̀ wo iye àwọn tá a wà ní Nàìjíríà ọ̀hún nígbà tí máa rí gbogbo wa jẹ́ 216 million 216 million ní gbogbo population Nàìjíríà àti ẹ̀wọ̀ 500 million. Mo wá padà ronú lọ bí owó tẹ́ ẹ ti fi ra fọ́ọ̀mù ní ìsìn àti ẹ̀yin sẹ́nétọ̀ ni o àtẹ̀yin tẹ́ fẹ́ dún president tí ó lè ní o àtẹ̀yin tẹ́ fẹ́ dún kinní kan ní o àti rí 19 billion. Owó tá a rí lẹ̀ tẹ́ fẹ́ fi ra fọ́ọ̀mù lásán kì í ṣe lè tẹ́ ẹ ní tẹ́ ẹ kó pamọ́ sókè òkun o tẹ́ ẹ kó pamọ́ báǹkì Nàìjíríà o tẹ́ ẹ ti kó jáde pé ẹ fẹ́ fi ra fọ́ọ̀mù o lè ó jẹ́ 19 billion. Gbogbo population wa pátápátá àwa jẹ́ 216 million. So actually tẹ́ ẹ bá tiẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan tẹ́ ẹ fún èmi ní 10 million tẹ́ ẹ fún ìyàwó mi 10 million tẹ́ ẹ fọ́mọ mi ní 10 million tẹ́ ẹ fọ́mọ mi kejì ní 10 million tẹ́ ẹ fún bẹ́ẹ̀ káàkiri gbogbo òlu a jẹ́ wípé owó sì tún kúlẹ̀ lórí owó tẹ́ fẹ́ fi ra fọ́ọ̀mù tí yìí ti bàjẹ́ ẹ lè ní àtúbọ̀tán rẹ̀ ẹ lè ní láyé ẹ ní lọ́run gbogbo tẹ́ ń kó jẹ tẹ́ ń fìyà jẹ tẹ́ ń wò wá níwò pé ká kú tá a bá fẹ́ kú á kú tẹ́ ń wò wá bẹ́ẹ̀ wàláhì ẹlẹ́dàá gbogbo mẹ̀kúnnù kò ní dé kẹ́ látúbọ̀tán rẹ̀ àwọn ọmọ yóò jẹ́nu ìyàtẹ̀ fi ń jẹ wá bẹ́ẹ̀ ni ó ṣe rí gbogbo àwọn ọmọ Yorùbá ilé ọkọ̀ wa lẹ́kọ̀ọ́ wípé wàláì kò sí tó lè kò sí solution fún Nàìjíríà jù ká pé lọ kó ní kálukú dúró sáàyè ẹ̀ kí Yorùbá dúró sáàyè ẹ̀ kí Ìgbò dúró sáàyè ẹ̀ káwùsọ dúró sáàyè ẹ̀ táwa Yorùbá wa tó wá dúró sáàyè ara wa tán káwa ní òfin kan òfin kíni tá a bá ká kókó gàrí lásán mọ́ ẹ lọ́wọ́ kan lọ́ọ́ pa ọ ni ṣé ẹ tán ká kókó gàrí mọ́ lọ́wọ́ tán lọ́ọ́ pa ṣé ní òun fẹ́ yọ gàrí kóńgò kan òun fẹ́ kó jẹ tá a bá ní òfin yẹn tó fi yẹn múlẹ̀ pé tó o bá ká kókó gàrí kókó ẹyọ kan báyìí tá a bá ka mẹ́ lọ ń lọ pa ẹni tá a bá pa méjì mẹ́ta nù wọn ẹni tó ti ní lọ́kàn tẹ́lẹ̀ pé òun fẹ́ lọ jí wa gàrí bù mo fi ń ṣe example ní ọkàn ṣe gàrí àmọ́ tá à ń sọ o pé ẹ bá ti kówó jẹ ẹ pa oníkálukú ó pè Yorùbá nation á dúró bí ó bá dúró a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìyá ni.